ìdílé ìyàwó alọ́ gangan wọ́n jẹ̀bi ọ̀rọ̀ tá a sọ yìí àfàwọn tó bá fẹ́ sá ìdèyàn ẹ sọ mọ́nù ní ọdún mẹ́rin àṣẹ kọ́ la lè pa fún alọ́ ìmọ̀ràn la lè fún mọ́bẹ̀ tí fún ládọ́dún mẹ́rin ilẹ̀ jẹ̀bi o alọ́ jẹ̀bi ìdílé ìyàwó ẹ̀ jẹ̀bi àwọn bàbá wa nínú ìjọ yìí jẹ̀bi àwọn tó rántí ìyàwó alọ́ ní àkókò ìdílé ìyàwó alọ́ gangan wọ́n jẹ̀bi ọ̀rọ̀ tá a sọ yìí àfàwọn tó bá fẹ́ sá ìdèyàn ẹ sọ mọ́nù ní ọdún mẹ́rin gbóhùn ẹ̀ wọ́n ẹ lọ sí ìdílé alọ́ kẹlọ complain ìgbésẹ̀ àkọ́kọ́ nìyẹn ìgbésẹ̀ kejì ẹ lọ sọ́dọ̀ ọba ìlú alọ́ kẹlọ complain ìgbésẹ̀ kẹta ẹ lọ sínú ìjọ tí ẹ ṣe àṣehò kẹlọ complain ìgbésẹ̀ kẹrin ẹ lọ sí media ẹ lọ sí news paper àmàgbúrò ọmọ wa o ìgbésẹ̀ kẹrin ẹ gbé sínú tọwọ́ ìjọba bọ̀ that is 5 reasons tí ìdílé ìyàwó alọ́ fi jẹ̀bi and the first thing ni pé ó fi hàn wípé tí ọlọ́run ò bá gbé awó kókó dìde ní ìsín bí ìdílé yẹn ò bá ṣe bá tọ́mọ àwọn yẹn jẹ́ síbẹ̀ ni ìgbésẹ̀ márùn-ún tó jẹ́ foundation tó yẹ kí ìdílé ìyàwó alọ́gbé they refuse to take it ọ̀tí tí blog àwa dìde and ìtí ẹ̀ fi ń bú mi nìyẹn ẹ̀yìn ènìyàn lẹ́yìn wà ẹ̀yìn òkítọ́ lè ní dúró sí ìdílé ìyàwó alọ́fọ́ ara ìjẹ́bi ọ̀rọ̀ yìí ìgbésẹ̀ márùn-ún ni wọ́n gbé ló yẹ kán gbé ìgbà táwọn gbé àwọn kókó tẹ̀ bá gbígbọ́ dìjà ó ń wá gbogbo ẹ̀sùn and ó rí opportunity yẹn láti wọ́ọ̀dì àlọ́ that is true tí àwa tá à ń béèrè ìyàwó alọ́ lórí mídíà gbogbo àwa tá à ń béèrè ìyàwó alọ́ lórí mídíà personal issue ni ìmọ̀ràn ni wọ́n ní ìlú lọ́dọ̀ wa kì í ṣe àṣẹ èèyàn mélòó nínú yín la pàṣẹ kókó lọ bí ìyàwó àṣẹ kọ́ la lè pa fún alọ́ ìmọ̀ràn la lè fún mọ́tẹ́ tí fún látọdún mẹ́ta sẹ́yìn tó bá gbà gẹ́gẹ́ tó bá gbà gẹ́gẹ́ tó wà nínú ìwé bíbélì tó wà nínú òfin nàìjíríà pé ó kà dáadé pé ẹnìkan pé kó lọ mú ìyàwó ẹ̀ wá sórí mídíà àbí kó lọ mọ́ mẹ́rin ẹ jẹ́ kí gbogbo wa dúró sí ẹ̀yìn òtítọ́ ẹ má dúró sí ẹ̀yìn èèyàn èmi ò sílẹ̀ yẹn ní kankan ìyẹn ti ẹ̀yìn tẹ́ ẹ béèrè ìyàwó olúwalọ́ bí olúwalọ́ tẹ̀ fẹ́ pìfẹ́ǹtì ẹ̀ lè máa ọ̀dà rẹ̀ nínú àṣẹ ẹgbẹ́ rẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ èyí bàbá mi àrùn náà ṣá ní ìdí mu wá torí ẹ̀yìn kọ́ lẹ bá mi fẹ́ ẹ̀yìn kọ́ lẹ ẹ̀ pàṣẹ lé mi lọ́wọ́ ẹ tẹ́ ẹ̀ màá máa pàṣẹ lórí mídíà gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ dẹ̀ ń pàṣẹ ìyàwó tìǹda ọmọ tìǹda ẹrú bàbá wa Tọ́pẹ́ Olúṣẹ̀yẹ ó láwọn àná àwọn ò béèrè báwọn àná yóò bá béèrè àwọn á béèrè ní ìsìn torí ìwọ ló béèrè ti èèyàn ìwọ náà gbé tiẹ̀ jáde jẹ́kẹ́jẹ́ kọ́kọ́ jẹ́ àpẹẹrẹ rere before you ask anybody ìyẹn nípa àwọn mẹ́rin tó jẹ̀bi ọ̀rọ̀ tó wà lẹ́yìn alọ́jẹ̀bi ìdílé ìyàwó alọ́jẹ̀bi àwọn olórí wa ní ṣèṣì jẹ̀bi àwa tá à ń béèrè with order tá à fa lọ́ní ìmọ̀ràn àjẹ̀bi torí kò sí nínú òfin kò dẹ̀ sí nínú anywhere láti máa pàṣẹ fún pé lọ́mú ìyàwó rẹ̀ wá lọ́mú ìyàwó ẹni tó lè béèrè ìyàwó alọ́lọ́wọ́ alọ́ number 1 ìdílé alọ́ lè béèrè ìyàwó alọ́lọ́wọ́ alọ́ number 2 ìdílé ìyàwó alọ́ lè béèrè ìyàwó alọ́lọ́wọ́ alọ́ number 3 àwọn olórí wa nínú ìjọ wọ́n lè béèrè ìyàwó alọ́lọ́wọ́ alọ́ kì í ṣe àwa public bọ́lọ́run àfẹ́ àní right lábẹ́ òfin lábẹ́ christianity lábẹ́ religion lábẹ́ tradition lábẹ́ anything we have no right ìtẹ̀tọ́ èmi bí ọba sọ pé mo support tẹ̀lé ní mo dámọ́bọ́ èmi ò sí lẹ́yìn ẹnì kankan ẹ̀yìn òtítọ́ lè ní wa that is interfere mi dọ̀tá ni ìyẹn nípa ti àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó jẹ̀bi ọ̀rọ̀ tó lọ lẹ̀ alọ́jẹ̀bi ìdílé ìyàwó alọ́jẹ̀bi àwọn olórí wa nínú ìjọ ṣèṣì jẹ̀bi bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ ń bèrè ìyàwó alọ́ lórí mídíà ẹ̀ jẹ̀bi torí ẹ̀ gbé ti hàn àwọn gbogbo ẹ̀yin tẹ́ ń bèrè ìyàwó alọ́ lórí mídíà gbogbo àwọn olórí wa pátápátá ṣé ẹ̀ mọ̀ ìyàwó ẹ̀ máa ọmọ bàbá olúkọ̀yà mi ọmọ bàbá kúmí ìtì ìbáṣe ìtọ́ àdàbà ẹ̀yọ kan lẹ́ẹ̀mọ̀ àwọn ọmọ olórí wa sẹ́ẹ̀ mọ́ ó sábà ọlọ́run mọ́ olúkúlùkù ó gbé ìka rẹ̀ pamọ́ ni ìyẹn ti àwọn tó jẹ̀bi ọ̀rọ̀ tó ń lọ lẹ̀ bí mo sọ yóò nínú ọkàn ní tèmi ní ìwòye tèmi. Number 2 mo fẹ́ sọ̀rọ̀ ní àwọn kan wà àwọn bàbá wa nínú ìjọ ṣèṣì gbogbo tá ló ń ṣe gbogbo pátá àwọn ló ń ṣe gbogbo àwọn which is good but kí ló dé tàn àtọ̀tọ̀ fún ẹgbẹ́ ọ̀rọ̀ ìrìnàjò máa bàbá yẹ wá nígbà tó rẹ̀ máa fi ṣèṣì bẹ̀rẹ̀ bàbá yẹ wá pè mí pé kí wá rí òun mo lọ gẹ́gẹ́ bí alábòójútó mi gẹ́gẹ́ bí alága mi ó pè mí pé kí wá rí òun mo lọ sọ́dọ̀ wọn náà mo dọ́dọ̀ wọn ó ní òun ò sọ pé kì í sọ Ọlọ́run ló máa mi fẹ́ ṣùgbọ́n mo ti ní ìṣùpẹ̀ láwọn lórí kóun mú mi lọ bá bàbá Èsìkáyà àti bàbá Ọ̀dẹ́jọbí àti bàbá ẹ̀sọ́ kí òun ṣẹ́tù pé nítorí òun ò fẹ́ kí ní ìṣù pẹ̀lú àwọn lórí torí abẹ́ òun ni mo wà mo ní mo gbọ́ mo kúrò lọ́dọ̀ ẹ̀ mo dénúlé gbàmúdénúlé ìbẹ̀rù pé tí bàbá yẹn bá mú mi lọ bá wọn ká bá lọ gbọ́ lé mi lórí àbí ìkankan pẹ̀lú wàhálà tó wà lẹ̀ tí ìkankan bá lọ sí ẹmí kọ́ ọkàn rere tí bàbá yẹn wá mà ní ni mo fi sọ àmọ́ mọ́kàn tí wọn mo ṣe túlẹ̀ ní ẹni ò lọ́sọ̀rọ̀ bàbá yẹn wá ṣe ètò àgbà fún mi kí ni ètò àgbà ó wá sọ fún mi pé tí ìgbà tí mi ò ti gbọ́n tó mo bá òun sọ o correction tó ń ṣe fún mi o then mi ò ní lè wá sí district òun ò lé mi òbọ̀tì mo gbẹ́dọ̀ stop for now kí n má wà district
ní tá pè lórí nìyẹn. Ṣé àwọn olórí wa nínú ṣèṣì lè kọ̀rẹ́ ẹ̀ta lọ́bẹ̀ kí a lọ́ mọ̀ gbọ́ra? And two, bàbá Ọ̀dẹ́jọbí mo máa fún ní ìdámẹ́wàá gẹ́gẹ́ bí bàbá mi nínú ìjọ yìí ní ìgbà náà títí di alẹ́ dèní bàbá mi náà ló sì wà ìyàwó dé tó ń lò bàbá Ọ̀dẹ́jọbí láti wá pẹ̀lú wípé Nasiru o ò ní lè fún mi ní ìdámẹ́wàá rẹ mọ́ torí ìwà àti àwọn olórí ní ṣe ṣẹ̀ ní ìṣù and mo dẹ̀ ti sọ fún ẹ pé kó má sọ̀rọ̀ mọ́ ó sì ń sọ̀rọ̀ so mi ò ní ìdámẹ́wàá mọ́ etí olórí ṣe nìyẹn láti yọ ara ẹ̀ kúrò nínú ọjọ́ wàhálà but àwọn olórí wa wọ́n fi ènìyàn jẹ wọ́n fi gbogbo ọ̀gá ṣe wọ́n fọ́lù constitution ṣe sí ìtẹ̀fí gbóni pé mo fi kó àwọn olórí lọ́rùn tèmi nìyẹn nípa tiwọn nípa ti bàbá dé làwà àṣírí Jésù Kristi àbí kí lórúkọ mi ò lè dá wọn yẹn lóhùn torí pé wọ́n fẹ́ fi wòlé alọ́ àti ìṣàlẹ̀ láti promote péèjì wọn àtọwọ́ mídíà mi so mi ò lè gbà tí dá wọn lóhùn so ẹni tó dàgbà tó yẹn tó ṣẹ̀ṣẹ̀ wá especially ẹni tí ẹ fẹ́ correct èèyàn ẹ kọ́kọ́ ń bú ẹni tí ẹ fẹ́ correct ẹni ó ti kàn bínú iyọ̀ ó ń darí àwọn èèyàn máa fi méjì èèyàn irú àwọn Tọ́pẹ́ Olúṣẹ̀yẹ ó ní inú bí òun lórí ọ̀rọ̀ Násírì inú bí òun kí ni inú fẹ́ bí ẹ fún lórí ọ̀rọ̀ mídíà ó contribute mo contribute kí lẹ fẹ́ wá bú mi kí ni inú fẹ́ bí yín fún ibi tẹ́yìn irin sílẹ̀ ibi sọ̀rọ̀ ibi tẹ́yìn náà rí sí ọ̀rọ̀ mídíà ò yẹ ó fi dà contribution tèmi mo ṣe ìwọ náà ṣe contribution tẹ media we are talking about media what causes of that ẹ wo àwọn ọmọ mi Bofana àbí kíní ẹ wo àwọn bàbá kan fan olúkúlùkù wa contribute wọn advice ẹ̀yin sọ pé inú bí ẹ contribute mo contribute it's just like a competition ibi tó rí sí ibi tí mo rí sí nìyẹn o lè máa sọ pé inú bí tó bá ti sọ bẹ́ẹ̀ o hate mi nìyẹn bí adára rẹ̀ kọ́ máa káàkiri sípò àṣebc mi ì ṣe eré mi ìfẹ́ni tó lè ṣàlàyé ara mi ní ìkọ̀kọ̀ tí mi ò lè ṣàlàyé ara mi fẹ́ni bọ̀dù ìyẹn nípa ti àwọn tó ń béèrè ìyàwó lálọ́mọ lálọ́ ẹ jẹ̀bi simple ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin lẹ jẹ̀bi ìyẹn nípa ti àwọn tó ń béèrè ìyàwó lálọ́ àti àwọn tó ń jà nọ́mbà finally eléyìí ní ti Awokoko ọ̀rọ̀ Awokoko ní ìsù pẹ̀lú mi ohun tó ń ṣe ní tí Ọlọ́run fi rán nìyẹn bóyá Ọlọ́run ní ògbódẹ̀ dé sùn bọ̀tọ̀ Ọlọ́run máa ṣe according to kí ni ìdí ẹ̀ ní pé Ọlọ́run ti sọ tẹ́lẹ̀ kó o fẹ́ fi gbogbo àwọn ìrántí Ọlọ́run ṣẹ̀ sí ibì kan ní ó dẹ̀ ti bẹ̀rẹ̀ ìyẹn ní tẹ̀ mi ò ní anything nípa bàbá prophet AG Lawal ojú òkè ti kẹ orúkọ Jésù mo rí i pé òun bí ayé bá ti bọ́ lọ́wọ́ èèyàn á máa dùn láti fi ọ̀run parọ́ owó lòun wà tí ó fẹ́ promote ìgbé ìjà àti mídíà tó ní òde ọmọ ilé mi ní òde sọ̀rọ̀ sí mo filẹ̀ nípa ti àṣírí àwọn tó ń gbéyàwó wọn pamọ́ mo fẹ́ kí ẹ bá mi pín mẹ́sẹ̀gì yìí àwọn tó ń gbéyàwó wọn àti ọmọ wọn pamọ́ especially ìyàwó wọn number one ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbéyàwó wọn pamọ́ wọ́n fẹ́ ìṣòro tí alọ́ gangan ní nìyẹn tí ò lè come out fún gbogbo àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ tó ní nìyẹn tí ò lè come out fún gbogbo èèyàn wòlíì ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ń gbéyàwó wọn pamọ́ wọ́n fẹ́ ìyàwó àbí ọkọ nígbà tó ojú dídún nígbà táwọn aráàlú gbà tá gòkè kan ó tì wọ́n lójú láti move on pẹ̀lú ìyàwó yẹn tó wọ́n wá lọ́gbọ́n láti silent ìyàwó yẹn orí burúkú ló dẹ̀ ń ṣe àwọn wọ̀nyẹn tí ìbá sọ orí burúkú tó bá rí pé ìyàwó mi ti standard level tí Ọlọ́run gbé sí then wà á build ìyàwó yẹn sí level tọ́lọ́run gbé sí kì í ṣe kó lọ àbádọ́ ẹ̀ síbi kan ìyẹn ìkíní ìṣù táwọn èèyàn tó fi gbéyàwó wọn sínú ìlú èkejì ọ̀pọ̀lọpọ̀ àwọn tó rí ṣe obìnrin àjòjì ló fún wọn lówó ó dẹ̀ tẹ́sẹ̀ ká tó wọn má jẹ̀bi pẹ̀lú my own personal view ni o tọ́lẹ̀ tó bá mi dá o ó ṣeé ṣe kó jẹ́ àwọn obìnrin yẹn ló fún wọn lówó ló promote wọn dé ibi tí wọ́n dé so àwọn obìnrin yẹn dẹ̀ ti lè fún wọn pàṣẹ fún wọn pé gbẹ́dọ̀ market ìyàwó yín o tẹ́ ẹ̀ bá fẹ́ wálé o tẹ́ ẹ̀ bá fẹ́ di wàhálà wọ́n ti lè fún wọn ní gbogbo wọn yẹn and number 3 ni mo ti sọ tẹ́lẹ̀ yẹn wípé number 3 òun ni mo ti sọ pé agbára Ọlọ́run tí ọ̀pọ̀lọpọ̀ wọn fi protect ìyàwó àtọmọ ò sí mọ́ so èyí tó dẹ̀ jẹ́ kókó ní méjì yẹn ìṣòro ta lọ́ gangan nú ẹ̀ ní number 1 yẹn tó o wò pé lẹ́mú tẹ́ bá rí gbogbo fọ́tò tí Awokoko gbé jáde ẹ̀rí ìmúra nìyẹn àti ìmúra lọ ẹ̀rí pé alọ́ wò pé ẹnì yẹn kò wà ní standard o má kò kẹfẹ́ build díẹ̀ sáwọn kan yẹn ni mo rí nìyẹn my own contribution tèmi nìyẹn nípa ti bàbá wa Tọ́pẹ́ Olúṣẹ̀yẹ I will advise you ẹbí mi lè rè ìbéèrè torí mo ní ìgbà àti dáhùn àwọn ìbéèrè tẹ́bí mi ìbéèrè àkọ́kọ́ ẹni kí ni contribution tí èmi àti ìran mi tí a ṣe fún ṣe èsì ní rere that is number 1 number 2 ẹni ìjọ tí mo wà sí mo gbé ilẹ̀ fún ṣe èsì mi number 3 nínú ìbéèrè tẹ́bí mi ẹni ẹni pé mi ò tí ì di àtúnbí torí pé mò ń ṣépè bẹ́ẹ̀ ni number 4 ẹni ẹ̀mí mọ́ àti ọ̀rọ̀ Ọlọ́run pé mo sọ pé wọ́n ń ṣe kan ẹlẹ́yìn lè kóòtù mi hàn pé ẹ̀mí mọ́ àti ọ̀rọ̀ Ọlọ́run kan ni number 5 ẹni irú bitterness wo ni ẹni sí mi number 6 nínú ìbéèrè yìí ẹni òkùnkùn nínú ìjọ wípé
kì í so tí ẹ sọ nìyẹn. Nọ́mbà 8 àbí 7 ẹni mi ò fẹ́ káwọn èèyàn bá mi wí wípé mo fẹ́ sọ̀rọ̀ àmì di alpha and omega. Nọ́mbà 7 ẹni nípa ọ̀rọ̀ ẹ̀gún àti nípa ọ̀rọ̀ ẹ̀gún àti nípa ilé pé ilé ẹjọ́ alọ́lọ sílé ẹjọ́ pé mo rí nínú àwọn ìbéèrè tẹ́ bí mi mo nígbàgbọ́ láti dáhùn. Bọ̀dé bó tiẹ̀ jẹ́ pé ìbéèrè 10 tí mo bí mo fi ọba àwọn bàbá yìí ẹ bá mi lọ dáhùn. Ó ti wà lórí mẹ́sẹ̀gì, ẹ lọ ṣẹ́ẹ̀kì mẹ́sẹ̀gì yẹn kalẹ̀, kì í ṣe tàkọ́kọ́ yẹn ṣẹ́ẹ̀kì pé kẹ̀kẹ́ lọ download ti YouTube ẹ rí níbẹ̀ ìbéèrè 10 yẹn. So ìbéèrè tí ẹ bí ní èmi o ìdílé mi kì í ṣe CAC ní ìbẹ̀rẹ̀, èmi ni mo convert sí CAC tí Olúwa pè mí láti abẹ́ iṣẹ́ ìránṣẹ́ wòlíì Èkáyà ní ọdún yẹn lọ́hùn ní ọjọ́ keje oṣù kẹwàá nígbà tí mò ń sọ òkúta lu wòlíì Èkáyà nínú ìsọjí ní iná bọ́ sí ojú mi tí mo ṣubú lulẹ̀ ní ìlú Àkúrẹ́ tí Olúwa sọ fún mi lọ́jọ́ kẹta ní ọgbà tí mo lọ bá bàbá Adéjàre olóògbé pé kí ni Olúwa sọ fún mi pé Nasiru iṣẹ́ tí ẹnì yìí ṣe yìí ìwọ náà máa padà ṣe inú ìjọ CAC tó ti ṣe yìí náà ni wọ́n máa ṣe ní 20 years above pé ìdí tí bí mo ṣe wọ ìjọ nìyẹn pé iṣẹ́ tó ń ṣe yìí náà ìwọ náà máa padà ṣe ìjọ tó dẹ̀ ti ṣiṣẹ́ yìí ìjọ náà CAC ni mo pè ọ́ sí wọ́n ti mú ọ kárí ayé that is my origin of become Christ Apostolic Church member. And òfin tọ́lọ́run tẹ̀ fún mi gbà náà ní pé o ò gbọ́dọ̀ gbóhùn ènìyàn sọ̀rọ̀ kó o sì gbọ́dọ̀ gbéraga that is my source. And number 3 Olúwa àwọn ọmọ ogun bẹ̀rẹ̀ sọ́gbà náà pé Nasiru mo fi ẹ́ pa àwọn ẹnìkan ní o nínú ìjọ yìí ẹni tí mo fi ọ́ pààrọ̀ mi ò ní fi hàn ọ́ títí dọjọ́ tí o bá ti fẹ́ kú tí ò ní sọ̀ sí ẹ̀dá àlàyé mọ́ that is the mystery of my calling nínú ìbéèrè tẹ̀lé so ẹbí mi wọ́n ẹ̀ ṣe CAC èmi nìkan ni Ọlọ́run pè sí ìjọ CAC tí ẹ ti gbọ́ àlàyé mi o Dábì Tọ́pẹ́ Olúṣèyẹ tẹ́ ẹ bá tó ní ìbéèrè ní ẹjọ́ ẹ fi ránṣẹ́ màá wá dáhùn. Ìbéèrè kejì tí ẹ bí mi nípa wọn mi ò fẹ́ kí wọ́n bá mi wí tí mi ò bá fẹ́ kí ayé ó bá mi wí mi ò ní lábẹ́ ọ̀gá 4 kọjá nínú ìjọ CAC so mo fẹ́ ìbáwí àtìtọ́ ni mi ẹ lọ béèrè ìtàn mi mo ti ń sọ dáadáa ẹnikẹ́ni tí ò bá fẹ́ kí ènìyàn bá wí kò ní lábẹ́ ọ̀gá 4 kọjá kó tó dájọ́ lẹ̀ tó mo lábẹ́ ìtọ́ni kọjá tó mo fẹ́ kí ènìyàn bá mi wí bẹ́ẹ̀ sì ìròyìn kọ́ ni mo fẹ́ ìbáwí bíbélì bẹ́ẹ̀ jẹ́ kí n mọ̀ wípé mo ní ìbáwí nítorí pé bíbélì wípé ẹnikẹ́ni tí ó bá kọ ìbáwí yóò pa àwọn olùdíje láì tàbí sórí ọ̀rẹ́ fẹ́ bá wọn so bíbélì fìdí ẹ̀ múlẹ̀ fún mi pé kí n fẹ́ ìbáwí that is number 2 nínú àwọn ìbéèrè tí obìnrin oníṣẹ́ mo gbé ìjọ fún CAC bàbá yín àti àwọn tó ń rú ìjọ tí mi ò bá ní ìfẹ́ láti gbé ìjọ fún CAC ẹ lọ bèèrè lọ́wọ́ bàbá yẹn wá mo ti sọ fún ẹni tí ẹ bá fẹ́ ẹ wá gba church torí ìjọ CAC kì í ṣe ìjọ personal affairs àwọn tó ní ìjọ CAC làwọn pásítọ̀ tá a transfer káàkiri bíi bàbá yín ní ìgbà yẹn kì í ṣàwọn tá a jókòó tá a fi CAC jẹun kì í ṣàwọn partnership so nínú ìbéèrè tẹ̀ lónìí ìbéèrè míì tẹ̀ tó bí mi ẹni ṣe mo ti di àtúnbí nítorí èpè bẹ́ẹ̀ bí ẹ bá ní èpè ní máa ń sọ èèyàn di àtúnbí àbí ègún ní máa ń sọ èèyàn di àtúnbí ó fi hàn pé Jésù di àtúnbí nìyẹn kó tó kó láyé torí pé mo kà á nínú bíbélì pé Jésù fi di ọ̀pọ̀tọ́ bó mo kà á nínú bíbélì pé Jésù fi Jerúsálẹ́mù bú pé ègbé ni fẹ́yìn ẹ̀yin Farisí àpàgàpàdé mi ó dẹ̀ lé àwọn èèyàn tí tàfíà jáde nínú sinagogu pẹ̀lú ẹ̀dá àti ìbínú so mo dẹ̀ ká nínú bíbélì nínú Deuteronomy 28 verses 15 verses alẹ̀ mo dẹ̀ ká nínú bíbélì pé Ísírẹ́lì mo fi ègún àti ìrelélẹ̀ fún yín lónìí so ẹ̀yin tí ẹ wá sọ ẹ ní ìdàtí ìbẹ̀rùn tí ẹ bá sọ lórí òtítọ́ ẹ má máa ka bíbélì ní ọ̀nà àti fi ẹsẹ̀ yín múlẹ̀ ẹ máa ka bíbélì ẹ máa túmọ̀ bíbélì fún yín lọ́nà àti fi ìjọba ọ̀run àti òtítọ́ múlẹ̀ ẹ má máa ka bíbélì láti fẹ́ sa ara wa múlẹ̀ ẹ̀yin tí ẹ ní ẹnìkan gégùn àdàbí tẹ̀yẹ ìbá ń ka Psalm 37 35 tẹ́ ẹ bá ka Psalm 109 tẹ́ ẹ bá ka Isaiah 47 tẹ́ ẹ bá ka Revelation 12 ìjà sì wà ní ọ̀run áńgẹ́lì àti Michael àtàwọn tí wọ́n sì dìjà ẹ̀yin ka bíbélì láti fìdí ẹsẹ̀ yín múlẹ̀ ẹ ká ní ọ̀nà láti fi ìjọba ọ̀run múlẹ̀ ní tilẹ̀ Yorùbá tán bí wa kí ajọ́ ọmọ ẹ̀ ogun ní í ṣe èèyàn mú o Dábì Tọ́pẹ́ Olúṣèyẹ èpè òkè ṣe èèyàn pa ọ àdàbí gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè ìyàwó wòlé alọ́ tí ẹ bá gbé ìyàwó kì í wá sórí mẹ́díà ṣe é báyìí wọ́n gbé màtà mọ̀ wá sórí mẹ́díà ẹbí wọn ọ̀dẹ̀bí nílé àdàbí tẹ́ ẹ bá ń sẹ́ni tẹ́ ẹ bá gbé ìyàwó kì í wá sórí mẹ́díà kẹfì gbèrè ní ìran mẹ́rin yóò ní bọnú ogun àtẹrù títí láyá gbogbo ẹ̀yin tẹ́ wá béèrè ìyàwó lọ́dọ̀ àwọn mẹ́rin tó jẹ̀bi ọ̀rọ̀ yẹn tí mo ti sọ fún yín ọ̀tẹ̀ ẹ̀yin tẹ́ wá béèrè ẹ̀ ní bọnú ogun ẹ̀ láíláí kì í ṣẹ̀gún ẹ̀gún kọ́ nìyẹn
you are telling people you are only the tẹ́ fi béèrè kì í sọkàn ọmọ Ọlọ́run tó bá jẹ́ ọkàn ọmọ Ọlọ́run then you advice Olúwa lọ advice lẹ́ẹ̀ fún akéde ṣe blogger ni àwọn family yẹn máa gbé ọ̀rọ̀ ọlọ́pàá ṣébí ìrẹsì Ọlọ́run ni ẹ̀wọ̀n lọ kí ló dé tí àwọn fẹjọ́ ẹ̀sùn ní ṣe ẹ̀kọ́ta tí wọ́n ti fi lóye ìyẹn ìbéèrè tẹ́ bí nípa àtẹ̀síwájú nípa tàtúbí nìyẹn nínú ìbéèrè tẹ́ tún bí ní ẹni ẹ̀mí mímọ́ àti ọ̀rọ̀ Ọlọ́run pé ìkànnì òótọ́ ní tìyín ó lè jẹ́ bẹ́ẹ̀ bọ́tì ní bíbélì tẹ́mi kà bíbélì jẹ́ kí n mọ̀ pé bàbá ọmọ ẹ̀mí mímọ́ ló wà bó tẹ̀ jẹ́ kó sọ pé ìkànnì gbogbo wọn ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run wà Jésù ni ọ̀rọ̀ yẹn ìgbà tó dẹ̀ ń lọ Jésù sọ pé òun ni ọ̀rọ̀ Ọlọ́run pé kí ẹ̀mí mọ̀ sí ìgbà tí Jésù gòkè lọ òun ló rán ẹ̀mí mímọ́ sí wa ẹ̀mí mímọ́ yàtọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run ìwé mímọ́ yàtọ̀ sí ẹ̀mí mímọ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run yàtọ̀ sí ọ̀rọ̀ ìyè àìnípẹ̀kun ìwàásù lọ̀rọ̀ Ọlọ́run kákàfi wàásù ọ̀rọ̀ ìyè ní òtítọ́ ètí mo rí sọ ní ìbéèrè yìí nìyẹn nínú ìbéèrè tẹ tó bí ní ẹni mo fẹ́ fẹ́ràn mi ṣe àǹfààní onígbà ẹnikẹ́ni tó bá ti sọ̀rọ̀ ẹ̀dọ́ lọ́wọ́ ayé ẹ̀ ti bàjẹ́ àìmọye àwọn èèyàn tó ti bá mi sọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ wọ̀nyí tí mi ò dẹ̀ dá sí torí mo pé wọ́n kọ́ṣọ̀ mi ni wọ́n advice mi ni àìmọye àwọn èèyàn mo lè fọwọ́ ọdún mẹ́sẹ̀gì wọn sí yín lórí kínní àìmọye àwọn èèyàn tó ṣe fídíò tí mo rí pé èyí tí wọ́n sọ wọ́n fi kọ́ṣọ̀ mi wọ́n fi bá mi wí èyí tó wọ́n gbèsè wọ́n kàn dẹ̀ mi wọ́n fi encourage mi mo dẹ̀ gbà bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá fẹ́ ẹ̀kọ́ ó fẹ́ ìmọ̀ ẹ bá kórìíra ìgbà wí ẹranko nínà èmi ń sẹ́yìn nínú ìbéèrè tẹ́ tún bí mi nípa ti ẹ̀gún ni mo fi sọ lẹ́ẹ̀kan nípa ti ẹni Olúalọ́ lọ gba lọ́ọ̀yà Olúalọ́ ní ìdí láti lọ gba lọ́ọ̀yà ó jogún ẹ̀ lọ́wọ́ bàbá yín ni àtàwọn olórí ṣeéṣe ẹ má bínú Olúalọ́ ní ìdí láti lọ gba lọ́ọ̀yà torí kéèsì tí ẹ̀ ń fà ẹ̀ lè jà Olúalọ́ òun ló máa pàpà borí ìyẹn lẹ́yìn fi sọ pé mò ń sọpọ́tẹ̀ ní èdè sọpọ́tẹ̀ ẹ̀ lè jàrí ẹ̀ torí kò sí nínú ẹ ní ìwé kankan ẹ lọ máa bèrè ìyàwó oníyàwó ọmọ ọlọ́mọ lórí mídíà ẹ̀wọ̀n tó lè bèrè ẹ̀ ìjọ wọn ò bèrè ìdílé wọn ò bèrè wọn wá lọ sọ́dọ̀ gbogbo àgbáyé èyí tí ò kà wá àwọn kan contribute pé bó ṣe yẹ kí ìkànnì lè bó ṣe yẹ kí ìkànnì lè thank you ẹlọ ní ti point of correction ènìyàn nígbà tí ó lọ mọ ọlọ́pàá ó lọ gba lọ́ọ̀yà Fálànà ó ní ìdí ẹ ibi tí ó kà ti mí ìsì ẹ ni pé ògbà tó mọ̀ pé òun fẹ́ gba lọ́ọ̀yà kí ló bá wá sọ lórí pípò dìde ká má jà fún Ọlọ́run yóò jà fún kí ni gbogbo sísẹ̀mù yẹn kẹ̀ èyí tí bàbá Olúṣèyí àti àwọn olórí wa ní ṣèṣì mú ó ń kalẹ̀ ká mọ̀ pé láti ìgbà tí dáàdì ti kó wa lọ kóòtù a sì wà lẹ́nu ẹ̀jẹ̀ àárọ̀ yìí àwọn ló ṣèjì sàbíkèsì àwọn ló kó wa lọ kéèsì wọ́n lẹ́ lọ kéèsì so ó jogún ni lọ́ọ̀yà tó lọ gbà ara dáàdì àtàwọn olórí wa ní ṣèṣì ló ti jogún yẹn àwọn ló kọ́kọ́ àwọn ló sí ọ̀nà láti máa lọ lé ẹjọ́ sílẹ̀ wọ́n dẹ̀ ti wà ń bẹ̀ so ẹ lè dẹ́bi fún gbogbo ọ̀ lè dẹ́bi fún ẹyin olórí àwọn olórí wa náà ló introduce ká máa ṣe kéèsì fún tí Ọlọ́run àti gbogbo yín lẹ́yìn gbogbo yín pátá ju gbogbo ẹ̀ lọ ẹ fi mí lọ́rùn lẹ́ o ẹ fi mí lọ́rùn lẹ́ contribution lolúkálukú wa ń ṣe lórí media bí ẹ bá rí i tó kàn yín lójú kò ní ìka máa ṣépè fún Násírì ká máa ṣépè fún ẹlẹ́ inú ẹ̀bí kí ni inú mi fẹ́ bí yín fún kí ni wàhálà yín kí ni ìlara yín ẹ̀ ó tẹ̀ orí ìlànà ṣe bí àwọn media mẹ́rin náà ti kí mi náà rí tèmi ojú ọ̀rọ̀ tẹ́lẹ̀ fò láì parapara àmúyẹ ni ẹni tí mo gbọ́ mẹ́sẹ̀jẹ̀ tí mo rí pé mo kà advice àwọn èèyàn ẹ̀ẹ́dìlámọ́dìlá mi ò dárúkọ ẹ̀ mi ò dẹ̀ sọ̀rọ̀ sí mo kà sọ tí mo mọ̀ nípa àkànyẹ fáwọn èèyàn as competition pé àwa sórí media olùkúlùkù ṣàlàyé ara ẹni o wá o contribute tẹ kí lè ẹ wà máa ṣépè fún mi fún kí lè ẹ wà máa bínú fún contribution ní gbogbo wa ṣe lórí media ìgbà tó jẹ́ pé ọjà tí gbogbo wa náà nìyẹn ọdún tí bọ́lá yóò wá parí gbogbo wa má pẹ̀lú ní àwọn èèyàn tí gbogbo wa ṣe you contribute I contribute why you attack me why bí ẹ bá sọ̀rọ̀ sí tẹ́ ẹ bá attack me I will not come to you ní ìní sọ̀rọ̀ àdákẹ́ tèmi you attack me then I come to you tí bá a ṣe lè lé rẹ ní kọ̀kọ̀ tẹ́lẹ̀ kankan lè béèrè ẹ tẹ́ bá tó ní àwọn ìbéèrè míì ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ẹ jẹ́ kí n máa dá yín lóhùn àti gbogbo àwọn ọmọ ọ̀run àpá ìdí yín tẹ́ wà lórí afẹ́fẹ́ Ọlọ́run ti sọ látọdún tó kọjá wípé gbogbo yóò máa jáde wá fún mi so ìyẹn jẹ́ ọkàn mi láti mú ọ̀rọ̀ Ọlọ́run múlẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ẹ̀dẹ̀ jẹ́ kí mẹ́sẹ̀jì lọ́dọ̀ àwọn olórí wọn ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin lẹ jẹ̀bi o alọ́ jẹ̀bi ìdílé ìyàwó ẹ̀ jẹ̀bi àwọn bàbá wa nínú ìjọ yìí jẹ̀bi àwọn tí a bẹ̀ ìyàwó alọ́ ní àkókò ìta jẹ̀bi Ọlọ́run yóò dárí gbogbo wa